ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ tí kò lẹ́gbẹ́. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. A kú dédé àsìkò yìí gbogbo ẹni tó ń wò mí nílé. Àsìkò àbọ̀ sí orí ètò wa, orí ètò yín yìí, ètò yín náà ni orí ọ̀fẹ́ fún ọjọ́ òní. Láti ìkànnì tí ẹ ti ń gbọ́ wa tí ẹ ń wò wá níjoojúmọ́, òun náà ni ìkànnì iléeṣẹ́ móhùnmáwòrán CW Life Television tó kalẹ̀ sí agbègbè odò ọ̀nà nílùú Ìbàdàn. Èmi tí mò ń bá yín sọ̀rọ̀, èmi náà ni àlùfáà Abíọ́dún Adékúnlé Adékójọ, àlùfáà ìjọ Divine Grace Baptist Church Bàkó nílùú Ìbàdàn. Lónìí Ọlọ́run yóò tún bá wa sọ̀rọ̀ láti inú orí ọ̀rọ̀ tí a pè ní Igbe Alainiranwo. Igbe Alainiranwo. Kí a tó ka ọ̀rọ̀ Ọlọ́run, ẹ jẹ́ kí a gbàdúrà. Ayérayé agbẹ́yìn ga nítorí pé ẹ ó dìde fún ìrànlọ́wọ́ wa fúnra ara yín lónìí. Ẹ ó sì bá wa sọ̀rọ̀ láti òkè wá. Ọ̀rọ̀ yín yóò mú ìrànwọ́ bá wa ní gbogbo ibi tí a ti rò pé a ti bọ́rẹ́lẹ̀. Lónìí lórúkọ Jésù, ọ̀rọ̀ yín kó yé wa. Ọ̀rọ̀ yín kó yé wa, bẹ́ẹ̀ ni kó rí. Jésù Olúwa wa. Àmín. Gẹ́gẹ́ bí mo ṣe sọ fún wa pé orí ọ̀rọ̀ wa ni Igbe Alainiranwo. A ó kà láti inú ìwé orin Dáfídì, orin àádọ́rin. A ó ka ẹsẹ̀ ìkíní sí ìkarùn-ún tí ó wà níbẹ̀. Ó sọ wípé Ọlọ́run dákun gbà mí, yára Olúwa ràn mí lọ́wọ́, kí ojú ti gbogbo àwọn tí wọ́n fẹ́ gba ẹ̀mí mi, kí ìdàrúdàpọ̀ bá wọn, jẹ́ kí á lé àwọn tí ń wá ìpalára mi padà sẹ́yìn, kí wọ́n sì tẹ́, jẹ́ kí jìnnìjìnnì bo àwọn tí ń yọ̀ mí, tí ń ṣe jàgínní mi, kí wọ́n sì gba èrè ìtìjú, kí gbogbo àwọn tí ń wá ọ máa yọ̀ nítorí rẹ, kí inú wọn sì máa dùn, kí àwọn tí ó fẹ́ràn ìgbàlà rẹ máa wí nígbà gbogbo pé Ọlọ́run tóbi. Ṣùgbọ́n ní tèmi, olùpọ́njú àti aláìní ni mí. Yára wá sọ́dọ̀ mi, Ọlọ́run, ìwọ ni olùrànlọ́wọ́ mi àti olùgbàlà mi. Má pẹ́, Olúwa. Hallelujah. Kẹ́mi sọ fún wa wípé orí ọ̀rọ̀ wa, òun náà ni Igbe Alainiranwo. Sáàmù yìí wà nínú ọ̀kan ní èyí tí Dáfídì kọ, tí ó fi ń ṣàkàwé fún wa pé ayé tá a wà yìí, ayé ìkà ni. Ayé tí a wà yìí, ayé ogun ni. Ayé tí a wà yìí, ayé tó kún fún ìjọ̀gbọ̀n àti wàhálà ni. Tí ènìyàn ò bá wá múra, kò sì sí ìmúra kan tí ènìyàn lè ní, àfi kí èèyàn ó jẹ́ ẹnìkan tó ní ajá lẹ́yìn tó lè pọ̀bọ. Wọ́n ní bí ajá bá ní ẹni lẹ́yìn yóò pọ̀bọ. Bí ajá bá dá lóko tí ó bá ní ẹni lẹ́yìn, ó fi hàn wípé ajá lè jìyà bọ̀ lọ́wọ́ ọ̀bọ. Onísáàmù ń jẹ́ kó yé wa wípé ayé tá a wà, ó jẹ́ ayé tí ẹnìkan ò gbọ́dọ̀ jókòó tẹ́tẹ́rẹ́. Ó jẹ́ ayé téèyàn ò gbọ́dọ̀ máa wò sùn lásán. A gbọ́dọ̀ ṣetán láti dojú kọ ogun. Kódà nígbàkúìgbà tí a bá ń gbàdúrà fún ọmọdé, nígbà tí a bá bímọ, àwọn nǹkan máa gbàdúrà wọn ní òní rógun. Kò sí béèyàn ṣe fẹ́ wá sáyé tí ò ní jagun. Àwa jagun ni. Iye àwọn tó jagun tó sì ṣẹ́gun, àwọn nìkan nígbà ìṣẹ́gun, nígbà adé rẹ̀ tàbí gba èrè rẹ̀. Sáàmù ń jẹ́ kó yé wa, ó ń ké sí Ọlọ́run, Olúwa ràn mí lọ́wọ́ o, dìde o, ayé tí mo wà ní o, àwọn kan fẹ́ pa mí lára, àwọn kan fẹ́ gbẹ̀mí mi, àwọn kan lé mi ká, àwọn kan fẹ́ ṣe mí níbi. Kò sì sí ẹnì kankan láyé yìí tí ò lọ́tà. Bó ṣe wulẹ̀ kọ́ ọmọ ṣe dáadáa tó láyé, ó láwọn tí ń bínú rẹ̀. Bó ṣe nítorí ipò ń ṣe dáadáa náà ni, kò sí bẹ́yàn fẹ́ ṣe. A rí àkàwé irú èyí tó ṣẹlẹ̀ sí Jósẹ́fù àti àwọn arákùnrin rẹ̀. So Ọlọ́run fẹ́ kí ènìyàn mọ̀, Bíbélì pé ká má ṣaláì máa àrékérekè Sátánì, ká sì lè kétọ ibi tó yẹ ká kétọ lọ. Onísáàmù yìí Dáfídì, ó jẹ́ ẹnìkan tó ja ogun jù láyé. Ó ní ìṣòro púpọ̀ nítorí pé Ọlọ́run fẹ́ gbéga. Ìwọ náà wà ń bì, ò ń gbọ́ mi lónìí. Gbọ́ lónìí, mo sọ lórúkọ Jésù, gbogbo agbára tó lòun ọba tiẹ̀ jẹ́ nítorí pé ète Ọlọ́run fẹ́ ṣẹ lórí ayé rẹ, lórúkọ Jésù agbára yẹn dòkú lónìí.
kò sí bó ti fẹ́ ṣe láyé níwọ̀n ìgbà tó bá ti wà ní ojú ọ̀nà tó o sì gbé ògo wáyé dandan ni àwọn ẹni ibi mọ́ wa ṣùgbọ́n o nílò nǹkan kan ìrànlọ́wọ́ o nílò nǹkan kan àtìlẹ́yìn o nílò nǹkan kan ìgbéni nígbàwọ́ àwọn ohun tí mò ń dárúkọ yìí àwọn ní ìtumọ̀ ìrànlọ́wọ́ àwọn ní ìgbéníjà ìdásí pé nígbà tí a dá sí ọ̀rọ̀ ẹnìkan a gbé ẹnìkan níjà ìgbéni nígbàwọ́ nígbà tí mo gbọ́wọ́ òkè tí ọwọ́ ń ro mí ohun tí mo nílò òun náà ni wípé kí n rí ẹnìkan tí yóò gbé mi nígbàwọ́ tí mo bá ti rẹ́ni gbé mi nígbàwọ́ mo lè wà ń bẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ wákàtí kò ní sú mi kò ní rẹ̀ mí àtìlẹ́yìn àdúrótì òní wọ́n ń pè ní ìrànlọ́wọ́ ohun tó nílò nìyẹn lónìí gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run lẹ́nu mi lórúkọ Jésù lónìí wàá rí àtìlẹ́yìn Olúwa gbà àdúrótì látòkè ọba ayé rẹ tó nítorí náà o nílò kó o kígbe bí Dáfídì ṣe kígbe ó ní yára gbà mí yára yẹn túmọ̀ sí pé Olúwa mọ̀ pẹ́ mọ́ wòran o àwọn ẹni ibi yìí ń ṣiṣẹ́ ibi wọn wọ́n ń gbìyànjú gbogbo ìgbà láti bà tèmi jẹ́ ṣùgbọ́n ìwọ nìkan ló lè gbà mí ìdí yẹn tá fi pè ní igbe aláìnírànwọ́ ohun tó wá nílò kó o ṣe ni pé o gbọ́dọ̀ ríra rẹ bí ẹni tí ò jẹ́ nǹkan kan ohun tí Dáfídì ń sọ ni mo fẹ́ jà ṣùgbọ́n wọn lágbára mo fẹ́ sáré wọn lẹ́sẹ̀ èmi náà fẹ́ kojú àwọn tí ń kojú mi ṣùgbọ́n wọn lóhun èlò ìjà ìwọ ló lè ràn mí lọ́wọ́ ìwọ ló lè gbà mí dìde yára mọ́jì ọpẹ́ kí wọ́n má bàa bà tèmi jẹ́ jìnnà nítorí pé ńgbà míì ọlọ́mọjàrí sojú Ọlọ́run náà ní fi ṣẹlẹ̀ kò sì mọ́lọ́n kúrò lọ́lọ́run nígbà táburú bá ṣẹlẹ̀ tán Ọlọ́run ò kúrò nípò rẹ̀ ni mo fi máa ń sọ wípé ààyè mi ni kọ́lọ́ ń jà fún Nábótì nígbà táwọn kan ń pinnu tí wọ́n ń gbìyànjú lórí rẹ̀ Ọlọ́run sì fọ́ lẹ́rán lọ́rùn bàbá ń wòran gbọ́ mi lónìí Olúwa ò ní wòran lórí ọ̀rọ̀ rẹ̀ Olúwa máa dìde ìgbéníjà kíákíá fún ọ wọ́n sì fi parí gbogbo ètò wọ́n fi pa Nábótì nígbà wọ́n gba oko ẹ̀ tán bàbá mi wá dìde ó wà já ẹgboko rẹ̀ àbí ibi ajá ti lá ẹ̀jẹ̀ lágbájá ni ó ti lá títì ẹ̀ náà ẹ dákun ṣé ń gbà ajá lẹ́jẹ̀ rẹ̀ yẹn ṣé ẹni tó pa tí wọ́n pa ṣé ó jí padà mọ́ gbọ́ nígbà tó o sì wà láàyè nígbà tí ògo Ọlọ́run lè ràn lára rẹ lórúkọ Jésù wàá rí àánú gbà wàá rí ìrànlọ́wọ́ gbà so Dáfídì ń sọ pé yára yẹn túmọ̀ sí pé má jẹ́ ọpẹ́ má wò mí ràn tètè dìde kó o gbà mí so a nílò ìgbéníjà yìí a nílò àtìlẹ́yìn yìí a nílò ìrànlọ́wọ́ yìí ìyà máa ń jẹ aláìléèyàn ẹ̀gbọ́n tí mo wí ìyà a máa jẹ aláìlẹ́nìkan béèyàn bá fẹ́ gbìyànjú tí ò rí nǹkan kan ṣe tí ò rí pàṣà irú ẹni bí a máa pẹ́ lójú kan ó ti wà nínú ẹrẹ̀ ayé tipẹ́ ó ti ń gbìyànjú láti tẹ̀síwájú tipẹ́ ṣùgbọ́n ò rí ọ̀nà mo sọ lónìí ìrànlọ́wọ́ tí ó gbé ọ sókè láyé lórúkọ Jésù ọ̀yà rí ìgbà lónìí àánú látòkè tí ó fọhùn tí ó tẹ̀ ọ́ síwájú lórúkọ Jésù wàá rí ìgbà níbi tó o ti lẹ́sẹ̀ Olúwa fún ọ lẹ́sẹ̀ níbi tó o ti lè rìn ó mọ̀ sáré lónìí lórúkọ Jésù bẹ́ẹ̀ ni yóò rí a gbọ́dọ̀ kíyèsí náà ẹni tí ó bá ti lẹ́ni tó lè ràn lọ́wọ́ tí ò lẹ́ni ó lè gbà ní tí ó lè gbà á tí ò lẹ́ni ó lè gbè níjà irú wọn a máa jìyà gbé irú wọn èsè máa jìyà gbé wọn máa jìyà gbé ni tí wọ́n gbọ́dọ̀ gbìyànjú lónìí láti sàtò ẹni tí ò ní jẹ́ kó o jìyà gbé láyé àwọn ẹni bí wọ̀nyí ń bẹ Dáfídì ń sọ ó ní jẹ́ kójú ti àwọn tí ń lépa ẹ̀mí mi kí wọ́n dààmú kí jìnnìjìnnì ó bò wọ́n ó ní kódà àwọn tí ń ṣe jàgínní mi ẹlòmíì ọmọ tí wọ́n jàgínní ni pé àwọn tí ń yọ̀ àwọn tí ń sọ pé àti ṣẹ́gun ẹ̀ ọwọ́ ti bá ti parí ẹ̀ gbọ́ jẹ́ ń fi nǹkan kan dá ọ lójú lónìí nínú ìwé orin Dáfídì yìí kan náà orin kejìdínlọ́gọ́fà Bíbélì sọ wípé Olúwa ń bẹ fún mi àti gbogbo àwọn tí ń ràn mí lọ́wọ́ ó ní ìwọ tì mí gidigidi títí èmi fi fẹ́ẹ̀ ṣubú ṣùgbọ́n Olúwa gbé mi dìde ó túmọ̀ sí wípé mo ti fẹ́ẹ̀ ṣubú tán kì í ṣagbára mi kódà bí wọ́n ṣe tì mí mo ti lọlẹ̀ Olúwa kàn fà mí sókè wọn pé ọmọ tó dìde ta ló ràn lọ́wọ́ Olúwa ni ìwọ náà lónìí gbogbo ibi tọ́jà bí ipò ti tán tí wọ́n ti ń ṣe jàgínní rẹ lórúkọ Jésù ìrànlọ́wọ́ dìde fún ọ ó rí ìgbéníjà yẹn lónìí Olúwa gbé ọ̀rọ̀ lórúkọ Jésù àtìlẹ́yìn ọ̀run ràn ọ́ lọ́wọ́ ojú yóò sì ti gbogbo àwọn ọ̀tá rẹ tí o lónìí afẹ́kọ̀ ọmọ pé olùpẹ́jù nìwọ náà aláìlẹ́nìkan ni ọ́ ṣùgbọ́n ẹnìkan ń bẹ tó lè ràn ọ́ lọ́wọ́ o gbọ́dọ̀ tẹ̀lé o gbọ́dọ̀ gbà jẹ́ sáré sọ fún ọ àwọn nǹkan tó o nílò òun náà ni wípé o gbọ́dọ̀ gbà wípé o ò níràn lọ́wọ́ mo sọ yìí o gbọ́dọ̀ gbà pé o ò níràn lọ́wọ́ pé tó mo bá tiẹ̀ fẹ́ sí ijó ń bẹnu arọ mi kò sẹ́sẹ̀ arọ náà mọ jójó ṣùgbọ́n ẹsẹ̀ tí ó fi jò dà mo gbìyànjú láti ní nǹkan kan láti ṣe nǹkan kan ṣùgbọ́n ọ̀rọ̀ náà bóyá owó ló ń wá bóyá ọmọ ló ń wá lónìí lórúkọ Jésù ọ̀yá gbà á
kó rí àánú gbà mọ̀ pé ò ní ràn lọ́wọ́ ṣùgbọ́n o lẹ́nìkan tó lè ràn ní lọ́wọ́ òun náà lolúwa, olúwa tó ń gbani, olúwa tó ń jà fún ni òun ni olúwa yìí. Ohun kan kejì òun náà ni wípé o gbọ́dọ̀ kígbe sókè sí olùrànlọ́wọ́ yìí. Ẹsẹ̀ ìkarùn-ún ìwé tá a kà orin Dáfídì orí 150 yẹn ó sọ pé ṣùgbọ́n ní tèmi èmi tí wọ́n ń bá jà ó ní olùpọ́njú àti aláìní ni mí, yára wá sọ́dọ̀ mi Ọlọ́run, ìwọ ni olùrànlọ́wọ́ mi àti olùgbàlà mi. Má pẹ́ olúwa, ìwọ ni mò ń wò, ojú rẹ ni mò ń wò, n ò ní nǹkan kan tí mo lè dá sí. Má pẹ́, má jẹ́ ó jìnnà títí tó fi gbà mí. So nígbà tó ń kígbe sókè sí olùrànlọ́wọ́, etí Ọlọ́run yìí ò di, yóò gbà ọ́ lórúkọ Jésù. wá sì rí àánú yẹn gbà. Mo ní wàá rí àánú yẹn gbà. Nígbà tí mo tún sọ̀rọ̀ nípa pé kó o kígbe sókè sí Ọlọ́run yìí, jẹ́ àjọ wo orin Dáfídì orí 40 ẹsẹ̀ 13 rẹ̀. Ó sọ wípé olúwa dákun gbà mí, yára olúwa ràn mí lọ́wọ́. Olúwa dákun gbà mí, yára olúwa ràn mí lọ́wọ́. Ó túmọ̀ sí wípé Dáfídì ó jẹ́ nìkan tó mọ tí wọ́n ń pè ní ogun púpọ̀. Ó sì mọ̀ pé òun ò lè dá ogun ìjà àfi tí Ọlọ́run bá pẹ̀lú òun, àfi tó bá ran òun lọ́wọ́. Ìwọ náà gbọ́dọ̀ kígbe, ó ní yára olúwa ràn mí lọ́wọ́, dákun gbà mí. Ìwọ náà mọ ké lónìí, olúwa dákun gbà mí, yára má pẹ́ kó o fi ràn mí lọ́wọ́. Ohun kan kẹta náà ni pé mọ̀ wípé ọ̀tá yí ọ pọ̀, mọ̀ wípé ọ̀tá yí ọ ká, mọ̀ wípé ayé ogun lọ wà. Ẹlòmíì kan jókòó tẹ́tẹ́rẹ́ náà, á ní kí ni pọ́blẹ́mù yín tó bẹ́ẹ̀, kí ló dẹ̀ dé, ẹ̀ ń lọ láàárọ̀, ẹ̀ ń lọ lọ́sàn-án, kí ló dé Ọlọ́run yí gò òróró tó bẹ́ẹ̀. Níjọ́ tó o bá rí ìjà, ẹnìkan bá sọ fún ọ pé ọ̀sáyé irọ́ ní ń pa, bẹ́ẹ̀ nìkan bá sọ pé òṣogun láyé irọ́ ní ń pa, ṣùgbọ́n ẹnìkan tó ju gbogbo wọn lọ, tó ju gbogbo ogun lọ, tó lè gbà yẹn, òun náà lọ́lọ́run. Sátọ̀ náà o gbọ́dọ̀ mọ̀, tó o bá sì ṣe mọ̀ yẹn, ìyẹn ni ó jí ọmọ irú àdúrà tírú gbé tó ké. Tó bá wo ẹsẹ̀ 14 orin Dáfídì orí 40 tí mo ka ẹsẹ̀ 13 lẹ́ẹ̀kan, ó ní jẹ́ kí ojú ti gbogbo àwọn tí ń fẹ́ gba ẹ̀mí mi, kí ìdàrúdàpọ̀ bá gbogbo wọn pátápátá, jẹ́ kí á lé àwọn tí ń wá ìfarapa mi padà sẹ́yìn. Ìyẹn túmọ̀ sí wípé mo mọ̀ pé wọ́n ń bẹ o, olúwa ìwọ ni ọmọ wòran o, kódà wọ́n ń dẹ́rù bá mi, wọ́n ń dúnkookò mọ́ mi. Lónìí gbogbo ìdúnkookò ọ̀tá lórí rẹ̀ ó dòfo, ojú yóò sì tì wọ́n lórúkọ Jésù. Ọ̀rọ̀ àánú gbà, ojú ò ní tì ọ́ ní gbogbo ọ̀nà. Àánú jẹ́ tiẹ̀. Mo sọ wípé ìrànlọ́wọ́ olúwa ó jẹ́ tiẹ̀. Àlàáfíà fún ọ. Gbọ́ orin yìí bí mo ṣe fẹ́ kọ́ tí mo fi ń parí ẹ̀. Mo fẹ́ kí wọ́n náà kọ́. Olúwa dìde, olúwa dìde, olúwa dìde, kó wá ràn mí lọ́wọ́. Ayé retí ògo rẹ o, olúwa dìde. So máa kọrin yẹn, olúwa yóò dìde, yóò sì ràn ọ́ lọ́wọ́ ní gbogbo ọ̀nà. Àlàáfíà ní fún ọ. Ẹ jẹ́ gbàdúrà. Orúkọ Jésù, Ọlọ́run a yìn ọ́ fún ọ̀rọ̀ yín lónìí. Mo gbàdúrà fún gbogbo ọkàn tó ń wò mí, tó ń gbọ́ mi, lórúkọ Jésù. Ó yá rí àánú gbà. Ìrànlọ́wọ́ àtòkè wá dìde fún ọ. Ó sáré ká mọ́, ó dààmú mọ́. Gbogbo àwọn tó ní ọ lára lórúkọ Jésù, ojú tì wọ́n. Bẹ́ẹ̀ ni kórí. Ó ra àánú gbà o. Jésù Olúwa wa. Àmín. Ẹ ṣeun bí ẹ ṣe ń gbọ́ wa nígbà gbogbo ní ìkànnì yìí. Ẹ tún máa tẹ̀síwájú láti máa wò wá, kí ẹ sì tẹ àmì pupa tí ó wà nísàlẹ̀ pẹ̀lú àmì ago tó wà ní ẹ̀gbẹ́ rẹ̀, kí ẹ lè máa gbọ́ wa nígbà gbogbo. Ẹ pín pẹ̀lú àwọn èèyàn, ẹ máa sọ èrò ọkàn yín kí a lè mọ̀ wípé lóòótọ́ òní ẹ̀ ń gbọ́ wa, kí ẹ sì máa sọ bí Ọlọ́run ṣe ràn yín lọ́wọ́. Ẹ lè pín ẹ̀rí yín pẹ̀lú wa nípa kíkọ sí ìsàlẹ̀ rẹ̀. Lórúkọ Jésù yóò dára fún yín. Èmi náà ni ọmọ yín Abíọ́dún Adékúnlé Adékòjọ. Ó tún dijọ́ mẹ́jọ. Ó dáa.